pékélé pékélé arúgbó jẹ gbèsè ta ní ọ̀sán ọmọ Yorùbá mo lérò pé ẹ ti gbọ́ ọ̀rọ̀ tí Sultan Sokoto sọ tó sọ wípé social media is a terrorist group. ẹ gbọ́ ẹ̀yin ọmọ ìyá mi nílé lóko àti lẹ́yìn òdì tẹ́ ń wò wá tẹ́ ń gbọ́ wá ẹ gbọ́ lóòótọ́ ni social media ó di terrorist àbí social media tó di terrorist group ni ìtẹ̀dírìtì tẹ́tí pé àwọn pípù yìí wọ́n ní mọ̀ọ́kan tí wọ́n ń ṣe tó wọ́n pè social media gangan ní expose ọ̀pọ̀lọpọ̀ àbàjẹ́ tí wọ́n wù nílẹ̀ Yorùbá àti káàkiri ilẹ̀ Nàìjíríà. òun ló fà á tí wọ́n fi ń wọ́n náà láti rí pé àwọn ìjọba rádaràda lùkùsẹ́nà kí wọ́n tún bá àti social media. tí ó bá rí bẹ́ẹ̀ ni wáyé tó máa sọ wípé social media is the terrorist group. àwọn Boko Haram ti ń pa àwọn èèyàn nínú orílẹ̀-èdè Nàìjíríà, àwọn bandit ti ń pa àwọn èèyàn lóde Nàìjíríà, kí la pè àwọn x-men tí ń pa àwọn èèyàn kí la fẹ́ pè àwọn tí ó pè àwọn ní terrorist group. sọ̀rọ̀ Sokoto tí ó pè wọ́n ní terrorist group. social media tó yẹ pé lásìkò tá a wà yìí àsìkò tó yẹ pé 25 century la wà tó yẹ pé social media gan òun àwọn èèyàn fi ẹ̀wọ̀n ìgbà burúkú tí ń ṣẹlẹ̀ àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ láwùjọ tí ò da social media láwọn èèyàn tí ń rí inú tí ń wò ó wá rí pé social media iṣẹ́ òun ní tú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwà àbàjẹ́ ìwà burúkú tí wọ́n wù ní wọ́n ń sọ wípé social media is a terrorist group tí ìjọba owó àkànṣe sí. ẹ gbọ́ social media ní terrorist group ni ṣé terrorist group ni ọmọ Yorùbá ọmọ káàròjì àníṣe ẹ̀ tí mọ̀ kankan àìló social media iṣẹ́ àjọ fàjà ni gbogbo akẹ́rù ìdìbò àbúrú tẹ̀ ń wù yẹn tí ẹ̀bẹ̀ kí àwọn ọmọ Nàìjíríà mẹjọ Nàìjíríà ò rí ní social media yìí àwọn àmọ́ gbé wá ta fún àwọn ọmọ Nàìjíríà kí wọ́n rí wà burúkú tẹ̀ ní lọ́wọ́ ìwà ìbàjẹ́ tẹ̀ ń wù sí àwọn ọmọ Yorùbá àti gbogbo àwọn ethnic group tó wà Nàìjíríà àjẹ́ kí wọ́n máa rí sọ̀rọ̀ Sokoto nísọ láti rí pé wọ́n sọ Nàìjíríà di Islamic country òun láti rí yìí o àṣírí ti tú gbogbo ẹ̀yin Fúlàní tẹ́ ń hùwà ìbàjẹ́ àwa ò ní fi social media ní fi lọ́kàn balẹ̀ lórí social media lórí social media táàtọ́ ti dẹ̀bọ̀ yìí àìsàn fàájá ni kò sí nǹkan tó fẹ́ ṣe sí kò sí nǹkan tó fẹ́ ṣe lórí social media kò sí nǹkan tó fẹ́ ṣe lórí social media kò sí nǹkan tó fẹ́ ṣe tó gbogbo àgbáyé ló mọ̀ pé social media is a weapon fún àwọn tí ò lè gbìjà ara wọn lọ́wọ́ ìjọba ṣẹ́gbẹ́ ìwà mi social media olóògbìjà wa torí àwọn àbúrú tẹ̀ ń wù fún wa tí ò da tí àwọn ìjọba ti fọwọ́ bò mọ́lẹ̀ àwọn àmọ́ wù jáde á lè káwọn èèyàn mọ̀ nǹkan social media wà fún nìyẹn. social media ti tẹ terrorist group ìṣe terrorist group ọmọ Yorùbá ọmọ káàròjìrè sẹ́yìn ẹ̀ ti gbọ́ ọ̀rọ̀ Sultan Sokoto sọ ọ̀rọ̀ ti Sultan Sokoto sẹ́yìn ti gbọ́ sá ẹgbẹ́ pé ṣé bẹ́ẹ̀ lórí a ní ìlú Nàìjíríà ṣe kì í ṣe ìlú gidi kan ìlú ẹranko ní ìlú Fúlàní torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn Fúlàní ni wọ́n wà illiterate wọ́n wà illiterate tó tí ó bọ̀ wà illiterate ni bóòlù ti mọ̀ pé social media ní terrorist group social media ìpè terrorist group why ti gbé social media terrorist group àwọn Boko Haram bẹ́ẹ̀ yẹn òpó wọn terrorist group àwọn Boko Haram ti ń pa àwọn èèyàn ní lọ́tún lọ́sì ní gbogbo Nàìjíríà òfàfẹ́ jáde tó ọkọ̀ dẹ́mù wà burúkú tí wọ́n wù àwọn Fúlàní darandaran tí wọ́n ń tẹ̀lé láti àwọn fámà lólóko tí wọ́n pa wọ́n pàwọ́pà òfàfẹ́ jáde kọ́ sọ̀rọ̀ nípa wọn níjọ́ tí wọ́n pa àwọn 15 ní Edo State ebi wọ́n tà lẹ́pẹ̀ wọn àwọn tí ń kidnap àwọn èèyàn tí ń gba ransom oníwọ́n o egbò tí wọ́n mú wọn ti wá pa wọ́n nìsín ẹ̀wà ń pè wọ́n ní hunter níbo ni wọ́n ti jẹ́ hunter ṣé ilẹ̀ Ẹdó ni wọ́n ti jẹ́ hunter ní àbí ilẹ̀ Haúsá kí ni wọ́n wá dé ẹranko wo ni wọ́n wá ilẹ̀ Ẹdó ẹranko wo ni wọ́n wá tí wọ́n ní náà ti lọ́hùn kí ló dé tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ fún wa kí ló dé ẹ̀yin ọ̀nà àti ìṣùpariwo fún yín à ń pa òtítọ́ fún yín pé sẹ́ ẹ jẹ́ ká support ara wa ká jà fún orílẹ̀-èdè wa ká dá dúró lẹ́nu orílẹ̀-èdè tábàtì Nàìjíríà gbogbo àìró ìwà burúkú tí wọ́n ń sọ yìí náà mọ̀ sọ ọmọ Yorùbá ẹ mẹ́jẹ̀ ká dúró tẹ́tẹ́ rẹ̀ ẹ mẹ́jẹ̀ ká wùwà wa náà
ẹ jẹ́ ká lè dìde ká jà fún ìsùn wa ẹ mẹ́rin fún ìsùn wọn parí lójú wa ẹ mẹ́rin káwọn Fúlàní náà gbà wá wọ́n gba orílẹ̀-èdè wa lọ́wọ́ wa ẹ jẹ́ ká jà fúnra wa abẹ́lé abẹ́yìn ni ẹ̀yẹ wa kí ló dé tí wọ́n ń sọ ọmọ ẹ̀ ń tẹ̀sán kankan pa ni tí wọ́n ń sọ ọmọ ẹ̀ kí nǹkan kankan pa ni kí ló dé ọjọ́ ìrẹsì ìgbélé ìjà bàbá wa emeritus fòdó bá ń jà kí tó yè wọ́n pariwo tantan wọ́n ké tantan fún yín ìgbé àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan ká tẹ̀lé ní wà Nàìjíríà tí a bá lè wà ní wà Nàìjíríà a lè rí ìgbádùn bẹ́ẹ̀ kò lè mú ìdàgbàsókè wà fúnlẹ̀ Yorùbá a lè rí èso gidi kan jẹ́ bẹ́ẹ̀ láti bàtà àti wà ní Nàìjíríà ẹ jẹ́ ká tọ́ka sí kí láti tọ́ka sí pé nǹkan tó dáa báyìí ní Nàìjíríà ṣe fún wa kò sí gbogbo ìfẹ́ bàbá olówó ṣe fún wa tó jẹ́ ìgbádùn gbogbo ọmọ Yorùbá wọ́n bàtà Nàìjíríà ti bàjẹ́ mọ́ wa lọ́wọ́ ẹgbẹ́dá Nàìjíríà ti bàjẹ́ mọ́ wa lọ́wọ́ kí ló wá dé táì jí lójú wa kí ló dé táì níjà fẹ́ tọ́ wa kí ló dé táàmù òwúrán kó dáa bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ àwọn náà pa ó títí torí ìjà Yorùbá yìí náà ni Buhari fẹ́ pa wọ́n mọ́lé Ọlọ́run ọba Àlédùmarè àti alálẹ̀ ní òfin Buhari ṣe inú ṣọ́ọ̀bù náà wọ́n tún pẹ́yìn méjì nílé wọn ní ṣọ́ọ̀bù Yorùbá ní ìsẹ̀yìn náà ni wọ́n pẹ́yìn méjì nílé wọn wọ́n kọ́ àwọn méjìlá lọ Àbújá kí Ọlọ́run tó wá ṣe kí ní afẹ́gbàwọ̀n ẹ̀ká tó rà àwọn ọmọ ẹni bí ni èèyàn bí èèyàn kó tó wá gba àwọn méjìlá ẹ̀ kalẹ̀ síbẹ̀síbẹ̀ ọmọ Yorùbá ojú òtún là náà ni kí ló dé ẹjẹ́kùtù yóò la sílàkà yìí kalẹ̀ àwọn pípù iṣẹ́ wọn fẹ́ràn ẹran Yorùbá ọgbà àti gbalẹ̀ lọ́wọ́ wa ní ọgbà àti gbalẹ̀ lọ́wọ́ wa ní ó kè sójú ayé lásán ni wọn fẹ́ràn wa Nàìjíríà ò lè pè wa ká dájú ó lè pè wa Yorùbá nation nìkan ṣoṣo lọ́nà àbáyọ tí gbogbo ìdààmú wà tó ṣẹlẹ̀ sí wa lóde Nàìjíríà ká dájú wọn la fi lè rí ìgbà ìgbádùn ọmọ Yorùbá ọmọ káàrọ̀ jíire ọmọ Yorùbá ọmọ káàrọ̀ jíire bàbá Akíntóyè emeritus mẹsáyà gbogbo ọmọ Yorùbá lásìkò tá a wà yìí ẹ jẹ́ ká dìde ká pàwọ́ tì wọ́n ẹ jẹ́ ká sọpọ́ọ̀tì movement tó gbé dání ẹ jẹ́ ká sọpọ́ọ̀tì movement tí wọ́n gbé dání ẹ má jẹ́ ká dàgún lásì wọn bàbá yìí ọfà 90 years now ó sì ń jà fún pé kí orílẹ̀-èdè ò dá dúró orílẹ̀-èdè ò bọ̀ dá dúró àwa táwa tí tó èjì wọn kí ló wá ń dà wá dúró táàdì pàwọ́ tì wọ́n kí ló ń ṣe wá àwọn ọ̀dọ́ bẹ́ẹ̀ pé torí wá dẹ̀wọ̀n bàbá mi ń jà ìjà tí wọ́n ń jà torí mélòó ti fẹ́ lórí ayé wọ́n dàgbà wọ́n dògbò àti òkú wọn báyìí o ẹ̀mí wọn gùn dáadáa wọ́n 100 wọ́n 125 láṣẹ Èdùmàrè gbogbo àgbà tí Yorùbá náà lọ́gbà dádúró sí ẹ̀ ojú wọn ni ó ṣe kò ní sẹ́yìn wọn láṣẹ Èdùmàrè ẹ̀yẹ́ mọ́ Yorùbá abẹ́yìn àwọn yìí ni ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan ká pariwo síta ká jẹ́ kó mọ̀ pé àsìkò ti tó fún ìrìnàjò Yorùbá láti kó lu Nàìjíríà bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà owó bàbá dání ẹkùn ọkọ Fúlàní checkmate himself checkmate of Yorùbá land ẹ̀yin náà ewu iṣẹ́ takuntakun tó ṣe fún ìrìnàjò Yorùbá pẹ̀lú gbogbo wọn rí tí Elédùmarè ṣe fún pẹ̀lú oye tí Elédùmarè kó ṣe ń bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ ó fi gbẹ̀ kalẹ̀ tó wọ́n fẹ́ gba ìran Yorùbá lẹ́lòkọ ẹrù Nàìjíríà abẹ́ẹ̀rí ni tí kò ẹ̀ka sọpọ́ọ̀tì wọn tí kò ẹ̀ka gbáwùú tì wọ́n ẹ̀ka gbáwùú tì wọ́n ẹ̀mẹ́ẹ̀ka dáadáa wọn nìkan wọn ò jà fún ara wọn wọn ò jà fẹ́ bí wọn gbogbo ọmọ Yorùbá ni wọ́n ń jà fún gbogbo ọmọ Yorùbá pátá ni bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ ń jà fún ẹ jẹ́ ká sọpọ́ọ̀tì wọn ká sọpọ́ọ̀tì wọn ká bá wù tì wọ́n pé bàbá olóòótọ́ lóòótọ́ ọmọ Yorùbá ó wà pẹ̀lú wọn kó bá wọn lóòótọ́ ọmọ Yorùbá wọn wà á fún wọn lè nígbà kọ̀ọ̀kan torí ìjà wa ni wọ́n ń jà wọn ò jà fún ara wọn nìkan pẹ̀lú àwọn fámìlì wọn nìkan kí ló dé ọmọ Yorùbá ìbádàká ronú ẹ jẹ́ ká ronú ẹ̀mẹ́ẹ̀ká dìjà wa mọ́ ẹ̀mẹ́ẹ̀ká sí àbòsí fúnra wa mọ́ àbòsí ò dáa àbòsí ò lérè ń balẹ̀ ayé jẹ́ ni ẹ jẹ́ ká sọ wá dòdò sọ̀rọ̀ tó nìjẹ́ iṣẹ́ tí a bá sọ wá dòdò sọ̀rọ̀ kò sẹ́ni bẹ̀rẹ̀ tí ó ṣe wa ẹ jẹ́ ká sọ wá dì bẹ́ẹ̀ ká lè bá rí ìjà alájàyè á ti ìjà alájàyè lágbára Ẹlẹ́dùmarè
àjàlájàyè tí a bá fi ìmọ̀ ṣọ̀kan òun ló lè gbà wálé lóko ẹrù Nàìjíríà o ẹ sì mọ́ gbàgbé mega rally ń bọ̀ lọ́nà mega rally ó ń bọ̀ lọ́nà gbogbo ọmọ Yorùbá nílé lóko lájò níbikíbi tí a bá wà ẹ jẹ́ ká mọ̀ bẹ̀rẹ̀ tí sọ fáwọn èèyàn wa wípé mega rally Yorùbá nation ó ń bọ̀ lọ́nà ẹ jẹ́ káwọn èèyàn wà kí wọ́n gbọ́ nípa ẹ̀ torí tí àsìkò bá tó kí wọ́n tú yáyà kí wọ́n jáde láti fẹ̀hónú wọn hàn tí ìjọba Nàìjíríà gbéṣẹ́ ó tó gẹ́ alùbàtà kan tìrì dárin ilé ti tó lọ oko owó tá a ṣe lórí Nàìjíríà ó tó gẹ́ ọmọ Yorùbá ọmọ káàrọ̀ òjìire ẹ bá wa pín fídíò ìkọ́ lọ dáadáa ẹ bá wa pín kó délé kó dóko kó débi tí mi táwọn ọmọ ìbàbá wà kó lè bá mọ nǹkan tí ń bọ̀ lọ́nà kó lè bá mọ Yorùbá nation mega rally tó ń bọ̀ lọ́nà tẹ̀tẹ̀tẹ̀tẹ̀ òun la fi ń pa olè síta fún lásìkò tá a wà yìí ẹ bá wa spare awareness káàkiri kọ́ lọ níbikíbi ọmọ Yorùbá àsìkò ti tó ilé ti yá àsìkò ti tó ilé ti yá ilé ti yá àsìkò tá a jẹ ìyà tá a jẹ nínú wa Nàìjíríà ó tó gẹ́ ìyà tá a jẹ nínú wa Nàìjíríà ó tó gẹ́ ilé ti yá ilé ti tó lọ à ń pariwo fún yín 1914 amalgamation tí wọ́n fi so Nàìjíríà papọ̀ ó ti expire o 1914 amalgamation tí wọ́n fi ṣe kí ni tí wọ́n fi so Nàìjíríà papọ̀ ó ti expire ní 2014 tẹ́ẹ̀bà tí gbọ́ òun lẹ ti gbọ́ yìí ẹ̀yin tẹ́ẹ̀bà tí gbọ́ nípa pé 1914 ló so Nàìjíríà papọ̀ òun lẹ ti gbọ́ yìí o òun lẹ ti gbọ́ yìí 1914 amalgamation òun ni wọ́n fi ṣe kí ni wọ́n fi so Nàìjíríà papọ̀ expire date sì ni after 100 years ni 100 dáàmú sọ̀rọ̀ yìí nípa èyí ó ti expire ní 2014 sẹ́yìn pé ó lọ fà gan ni Nàìjíríà ti expire o Nàìjíríà ó ti expire tẹ́ẹ̀bà tí mọ̀ òun la sọ fún yẹn tẹ́ẹ̀bà tí gbọ́ òun lẹ ti gbọ́ yẹn Nàìjíríà ti expire sọ wá dáa kí á tún mọ gbé ìlú tó ti expire ọmọ Yorùbá ọmọ káàrọ̀ òjìire sọ dáa ká tún mọ gbé ìlú tó ti expire ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan ká wà nǹkan tí ara wa ká fìmọ̀ ṣọ̀kan ká wà nǹkan tí ọ̀rọ̀ ara wa ṣé báwọn Fúlàní ṣe ń pa wá sínú wa dùn sí ni ṣé bí àwọn Fúlàní ṣe ń pa wá ní gbèjègbèjọ lórílẹ̀ bàbá wa sínú wa dùn sí ni àwọn Fúlàní iná gan náà wọ́n tún jí wa gbé wọ́n tún mọ béèrè owó ìwà táwọn lè wù lórílẹ̀ wọn lọ́hùn wọ́n jí wa gbéṣẹ́ wọ́n tún mọ béèrè hansom abẹ́ẹ̀rí pé wọ́n ti sọ wá dẹrú wọn wọ́n ti wà bó ṣe wù wọ́n wọ́n ṣe wá bó ṣe wù wọ́n ọmọ Yorùbá ọmọ káàrọ̀ òjìire ọmọ aládé ni wá ọmọ aládé ni wá ẹ má jẹ́ ká ṣojo ẹ má jẹ́ ká sọ̀lẹ̀ ọmọ aládé jagunjagun ni wá àtìkò táwọn àjẹ ẹdán láàyè àjẹ ọmọ aládé lájà forísun wa ẹ jẹ́ ká dìde ká jà forísun wa gbogbo ẹ̀yin ọmọ káàrọ̀ òjì nílòkọ àtìlẹ́yìn òdì níbi tẹ́pá wà à ń bẹ́ẹ̀ ní àwọn yìí ni ẹ jẹ́ ká dìde o ká dìde o ká dìde ká dìde àwọn gọ́fúnọ̀sì àwọn ti jẹ dòdò wọ́n ti jẹ dòdò wọn ò lè sòdodo mọ́ ni o àwọn náà mọ́ o àmọ́ owó tí wọ́n ń gbà nínú wa Nàìjíríà kò jẹ́ kí wọ́n lè sòdodo síta òun lè fi dẹ́gbò ìgbà tí wọ́n ń pa wá tí wọ́n bá pa wá lẹ̀ Yorùbá ní gọ́ọ̀mọ̀ tí ó kọ̀ndẹ́mù àti yẹn tó gbé owó tí wọ́n rí lábẹ́ Nàìjíríà ló fà á o tó wá gba àwa tá à ń jìyà gangan tí kò wá dá ká jí lójú wọn ká dìde àwa là ń jìyà náà àwa gangan là ń jìyà là ń sọ́fà ó jẹ́ ti wọ́n epo wọn nǹkan wọn lọ́jà à ń sọ̀rọ̀ nípa yẹn nípa nǹkan tó wọ́n lọ́jà à ń sọ̀rọ̀ nípa epo tó wọ́n bá a ti ń sọ̀rọ̀ yẹn náà là tún sọ̀rọ̀ nípa àwọn Fúlàní tó ń jí wa gbé tó ń gba ransom tí wọ́n ti ń pa àwọn èèyàn wa abẹ́ ìgbé Nàìjíríà ti tán pátápátá Nigeria don finish. No let us deceive ourselves. My brother and sister, we are begging you, please let us wake up and fight for our rights. Let us wake up and fight for ourselves. This is time
self determination is not a crime for everybody. Ẹ̀tọ́ wa ni a ní right fún. Ẹ̀mẹ́ẹ̀ká lọ́kàn dẹ́rù bà pé self determination pé crime ni, ẹ̀mẹ́ẹ̀ká lọ́kàn dẹ́rù bà wá o. It's not a crime. Self determination is not a crime. Ó wà nù United Nations chapter. Kódà gan ó tún wà nù nẹ́ẹ̀dẹ́nẹ́ constitution ní ìwé òfin Nàìjíríà, ó tún wà nù ẹ̀. Tó wáyé ká bẹ̀rù. Tó wáyé ká bẹ̀rù. Ọmọ Yorùbá ẹ̀mẹ́jẹ̀ ká bẹ̀rù mọ́, ẹ jẹ́ ká dìde. Àwọn Fúlàní yìí pípa ti pọ̀jù, ó ti pọ̀jù, ó ti pọ̀jù. Ó bá kiri jòjò là ń sọ àwọn ọmọ Yorùbá kò yẹ ká máa sojú láwùjọ táwa yìí. Ẹni ò bá àwọn Fúlàní tí ń dára fún wọn ni àwọn Ìgbò ẹwà àti wọ́n ń dá fún wọn lọ́hùn. Kí ló wá sàwá torí pé wọ́n ti pè àlọ́mọlúwàbí àbí wọ́n pè àlọ́mọlúwàbí à ń gbàlejò mọ́ra àlejò táwọn bàbá náà ló fà á ní gbogbo wọn fún wà tó ń wù yìí o. Tí ó wà táwọn nàka jí lójú wọn wa, ẹ jẹ́ ká jí lójú wọn wa, ká sì sọ ọmọ ọkọ ẹgbẹ́ ká sì sọ ọmọ àlè máa, ẹ jẹ́ ká sì sọ ọmọ ọkọ káwọn nàka máa fojú wọn rí mà, káwọn nàka sì jáde fojú wọn rí mà, kájẹ́ kó mọ̀ pé lóòótọ́ àwa náà àgọ̀ náà kí ló dé? Àgọ̀ kí ló dé táà sí bẹ́ẹ̀ fúnra wa? Ọmọ Yorùbá ọmọ káàrọ̀ oòjíire ẹ jẹ́ ká jí lójú wa o, ẹ jẹ́ ká jí lójú wa o. À ń sọ wípé Ọlọ́run fún wa ní lọ́gbọ́n, ó fún wa lọ́pọlọ, ó fún wa ní kíní, ó fún wa ní kíní, ó fún wa ní kan. Sọ wá da àwọn tí ò ní lọ́pọlọ tó wa, sọ wá ẹ̀kọ́ mọ dàwà ríbo sọ ẹ̀kọ́ mọ dàwà ríbo ó dáná bẹ́ẹ̀ bá fẹ́ àtìkóyí tó ẹ jẹ́ ká dìde o. Ẹ̀yin bàbá wa àtẹ̀yin màmá wa tẹ́ wà lókè òkun, ẹ má dá sóògùn ìdá bàbá wa emeritus Fọdún Bánjí Akíntóyè, ẹ má dáadáa wọn nìkan o. Ìjà tí bàbá yìí ń jà, ìjà yìí náà wà lára ìjà tí bàbá yìí ń jà o. Ṣé bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ tí lè wá lé bàbá yín sínú nílùú sí ni àti wálé náà ń dẹ́rù bàyín náà ẹ̀ ń bẹ̀rù pé tẹ bá wálé ni wọ́n jí yín gbé àbí lẹ́yìn fẹ́ wálé ṣé kò wá dákẹ́ sọ̀pọ̀ sọ́gùn yìí tí a bá dá dúró gẹ́gẹ́ orílẹ̀-èdè tá a bá lóko ẹrù Nàìjíríà ọkọ̀tẹ́ náà bàyá ti wálé àbí sọ́kọ̀ yóò ní bàyá ti wálé ni ọkọ̀ yóò bàyá ti wálé náà ẹ̀rù báyìí mọ̀ ẹ̀rù kan ò ní báyìí mọ̀ pé tẹ bá wálé àwọn kan ó jí yín gbé àbáwọn kan ó pa yín ọkọ̀ yóò balẹ̀ you security all tight everything ó wà perfect iná ìtọ́ni fọ́sẹ̀ mọ̀ wà